Audio Jungle. ẹ bá ń gbé dọ́dọ̀ wọn ká má ju òkú kankan bí ọ̀rọ̀ mọ́ ká dákun torí tọ́lọ́run ẹ ti ní rẹ́kọ̀dù tó dáa púpọ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí náà lẹ́tùn dìde lẹ́tùn ṣàtúnṣe rẹ̀ o ẹ yá ṣe sùúrù ẹ gbé mi gbogbo bí ìbá ṣe wò ó lè tó ẹ dákun má jẹ́ lẹ́yìn ọ̀bọ bàjẹ́ ẹ̀yin ló kù táwọn ojú ẹ̀yin ló kù táwọn ojú ẹ dákun prof ẹ ṣe sùúrù abẹ́yìn ló kọ Ọlọ́run abẹ́yìn lórúkọ sí àwọn àgbàlagbà tí wọ́n ṣe ẹ̀yin náà ń wí ẹni tí àgbàlagbà lẹ́yìn ṣe àlùbáríkà wọn ni àlùbáríkà wọn náà ni ẹ wò kán lè wá sí ní mímọ̀ kán lè sí ní mímọ̀ sọ wá pò wọ́n rí yọ ipò nù mọ̀ òun ni kò sí ẹ̀ńtọ̀ tó lè yọ ipò nù kò sí. tá a bá ní mọ̀ alámùsàwà Nàìjíríà gan tó dínkù ni alámùsàwà alaalam sàbí ètò ọmọ ìyá mi marhaban bikum ají sàbí aláàdàbí prof sẹ́ni tí ọmọ pọ̀ ní mímọ̀ ní so àmọ́ sẹ́tẹ̀ ń ṣe ohun ẹ̀yin lè ń tún wá ṣe ẹ dákun ẹ máa ṣe sùúrù náà ni ẹ ṣe sùúrù sà alákọ̀ọ́kọ́ ti yín nù ẹlẹ́ẹ̀kejì ní àwọn ọmọ ìyá mi nínú àwọn ọmọ ìyá mi markazi yìí látòrí àfáwà Jakmal Abdulwasi Atayese ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà sí ẹni ẹ máa dráàgì ẹ dákun ẹjọ́ tó ẹ dákun torí ọlọ́run ẹjọ́ tó ẹ má jẹ́ Yorùbá bàjẹ́ ẹ dákun nǹkan ṣe ntẹ́ gbọ́ látẹnu wọn dákọ̀ prof wọn dákọ̀ bàbá Mudirul Markaz káwá gbà pa àwọn gan ni wọ́n ń bá wí Mudiru gangan fún ara wọn ṣe program lánàá wọn sì sọ nǹkan kan já maturity tó bá wọn tó kò sí ẹ dákun ẹ jẹ́ ajé tó ẹ sì bá pètù sáwọn ọmọ ìyá wa yòókù náà pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá mi nínú nílọrin ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò tẹ́ ẹjọ́ ọmọ kéwú bíi tèmi táwọn àgbàlagbà méjì tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ á mọ sáyé lọ ta sáwọn bàbá àgbàlagbà yẹn ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ bàbá Abdulbaki kí lẹ́sẹ̀ tí wọ́n ẹ bá ní problem pẹ̀lú professor ní sàksíyà tẹ́ ẹ bá rò pé ẹ fẹ́ tánìṣì méjì wọ́n tó òdìdí èèyàn làwọn náà ẹ ní láti lọ́dọ̀ bàbá àwọn bàbá táwọn ti ṣiṣẹ́ tọ́lọ́run ti gbàbọ́ wọn ọlọ́run ò ní wò wá àrùn bá ṣe ń jẹ ìyá àwọn àgbàlagbà yìí àwọn tọ́lọ́run ti gbàṣẹ́ wọn insha Allah inna Allaha yudafi'u 'anil ladhina amanu inna Allaha la yuhibbu kulla khawanin kafur kẹ́nìkan wá dé kó máa ṣépèlé bàbá Abdulbaki habba subhanallah kó ní tí wọ́n bá ń jú àánú kẹ́kọ́ ọlọ́run ó jù wọ́n sínú ìyà habba jápẹ̀rọ ọlọ́run ní tó sì jẹ́ kí n máa sọ eléyìí òun ni pé tá a bá ní ṣàbòsí tá a ní ṣe àbòsí o mi ò mọ táwọn èèyàn fẹ́ wí o àmọ́ tó wà lọ́kàn mi so ọ̀rọ̀ táwọn prof sọ yẹn tí wọ́n sọ mi tí wọ́n ti sọ̀hún tó bá jẹ́ pé àwọn mùdírù ni wọ́n ń bá wí tó bá jẹ́ pé àwọn ni báwọn yẹn ṣe táàmù ẹ̀ kò sí nǹkan kan tí mùdírù dálẹ̀ lásìkò yìí tí wọ́n fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ lásìkò yìí kò sí ní tí wọ́n sọ tí wọ́n fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àsìkò tó yẹ pọ̀rọ̀ à ń jà sí lárúbá ni kì í sọ̀rọ̀ òun ni àwọn bá sọ mẹ́ẹ̀ so but Ìwó in general lọ́yìn ẹni alápọ̀nlé gbogbo wọn nínú ìlú tó ní àpọ́nlé nílẹ̀ Yorùbá tábádá kámọ̀ alátọ̀ ní àti gbogbo àwọn ìlú ní oníwó Mustawa ọmọlúwàbí pọ̀ àwọn ọmọ sí ń bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ara wọn balẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run pẹ̀lú jẹ́jẹ́ ní ọ̀sá àwọn alágídí ń bẹ̀ náà o bàbá Wazir ẹ̀tún wá wo bàbá Khalifa àwọn èèyàn tó ń lọ bú àwọn náà kí lẹ́sẹ̀ tí wọn
ẹ wo bí gbogbo àwọn àbáwọn ẹ wo Dr. Dawood àbá onímọ̀ yẹn Ash-Sha'irul Mufliq gbogbo àwọn owó yẹn ìlú àwọn alálùbáríkà ni wọ́n kódà lọ́dọ̀ wa nílọrin náà àwọn àgbàlagbà wa wọ́n máa ń ta sí wò ẹ lè ever rọmọ owó kankan kọ́ wá ta sí lọ ní as a whole bẹ́ẹ̀ sì ń bú wọn gan tó tún fẹ́ sọ̀rọ̀ gan pẹ̀lú àpọ́nlé ni wọ́n ń sọ wàláyé alápọ́nlé ni wọ́n ìlú àpọ́nlé sì nù ìlú tó sì fẹ́ràn wájú nílẹ̀ Yorùbá wàláyé ò níwó ìlú tó fẹ́ràn lọrin ò níwó ẹ má jẹ́ wò àtàwọn bàbá prof náà àti gbogbo ẹ̀yin àgbàlagbà wa kò tó sí wa lẹ́nu ká máa bùn yín sùúrù àwọn àtàjọ mọ́ yín ẹ wà wọn dáadáa tí Mudiru Markaz ti sọ ń pa yín ẹ jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ dáadáa ń pa yín ẹni tí ó fẹ́ fẹ́ràn yín tẹ́lẹ̀ gan kọ́dà ọ̀pọ̀lọpọ̀ Markaz fẹ́ràn yín látara Sana'u Mudiru Markaz tí wọ́n ṣe fún yín yẹn àwọn ẹlòmíì wọ́n fẹ́ràn yín látara wọn ẹ wo ẹ̀yìn tẹ́yìn náà ṣe fún Mudiru Markaz ẹ wá wo bàbá Waziri Markaz náà mo rí kílípù wọn kan tí wọ́n ń ròyìn yín ìròyìn tí wọ́n sì ṣe fún yín òun kìí ṣe pé wọ́n bù mọ́ yín bẹ́ẹ̀ ti rí nù so wọ́n wàláhì ìmọ̀ tó sún prof kan ògiri prof ìṣirú èèyàn báwọn ni kìí sàwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ ẹ dákun prof ẹ ṣe sùúrù inú ìlú ẹyọ kan tí mo wú rẹ̀ torí ẹ̀ jáde òun ni pé Ìwó lọ́dọ̀ àwa o ìdáná Ìwó ọmọ ìyá wa ni wọ́n fẹ́ràn lọrin kìí ṣe pé wọ́n fẹ́ràn lọrin pẹ̀lú ojú ẹ wo bàbá mufti Ìwó àbí mufti ilẹ̀ Yorùbá bàbá mufti ilẹ̀ Yorùbá ẹ wo bàbá mufti yẹn Alhaji Dáúdà Malazan ẹ wo bí wọ́n ṣe wá sí lọrin ẹ wo bí wọ́n ṣe ń bú gbogbo àpọ́nlé lọ́dọ̀ àbá ìmáàmù wọ́n ṣe gbá wọ́n ń ṣàwó kí lọrin ó ṣáájú káwọn tẹ̀lé wọn ni Ìwó ẹ má jẹ́ ajá pẹ̀lú gbogbo ẹ̀yin ará lọrin gba ọmọ lọrin gbogbo àwọn àfáà tí wọn àlìkíyàmọ̀ wọn ò bà wọ́n lẹ́rù tí wọ́n lọ tò sẹ́yìn wọ́n fi Mudiru Markaz gba ẹ̀ ń fi wọ́n gba mọ́tò ẹ̀ ń fi wọ́n gba ájì àbí lẹ́fí lọ sí pé láwọn àbátọ́ wà nù sàárì àwọn àbátọ́ lọ́wọ́ ti gbáṣẹ́ wọn ilaha illallah ṣe fẹ́ bírù àwọn bàbá yẹn ṣe fẹ́ kí lè tí náà sẹ́kù tí Mudiru Markaz bá gbé kọlù lónìí tí wọ́n bá pe Professor Khidir pé prof mo fẹ́ rí ilé ìkọ́ lọ́tùnla wàláì prof ọlọ ìjọ tó ń rájò pẹ́lẹ́gbẹ̀rẹ̀ à ń bò lẹ́fojú sí ẹ wá fẹ́ prof àti Mudiru jòkó ẹ wá fẹ́ kí wọn bò lẹ́kì wọn ẹni tẹ́ ti ṣépè láwọn àbá wọn yìí ibi tá à ń gbé kinní wọn ti ń pọ̀ jù sáà ní parí ìjà mọ́ ni a parí ìjà ẹ ò gbà tí Waziri Markaz tí wọ́n yin prof tí wọ́n mọ̀ pé jẹ́ ọ̀sẹ̀lẹ̀ bóyá tó bá mọ̀ ni wọ́n níyìn wọn tó bá wọn bó sì ṣe rí nù tá a bá tún wá búra kọjá àlà náà tí ìjà bá parí bò láàmú kíra wa sáwà ní ìparọ́ ọmọ yín jọ̀hún ni gbogbo eléyìí ò ní mo rọ ẹ̀yin ọmọ ya wa ní Ìlọrin gbé ẹ̀yin ọmọ ya wa ní Ìlọrin látòrí àfáwà Jakmal àti gbogbo ẹ̀yin àfáwà yòókù ń sọ èyí tí ń ṣépèlé bàbá àgbàlagbà wọn tí ń ṣépèlé àwọn ẹni Ọlọ́run ń sọ eléyìí ní tó bá wù kọ́ máa ṣe ìkàlùkù ọmọ sí yọ́lọ̀ pàdé tó bá ṣe wájú Ọlọ́run yóò sì gbẹ̀sẹ̀ láyé yìí náà tọ́lọ́wọ́ bá gbé èèyàn dé yóò gbé èèyàn débẹ̀ táwọn kan bá ń tì í tí wọ́n ń fún yín ní owó kọ̀ọ̀kan á fi ájì tán yín àti umra kéèyàn lájì tì ní kọ́lọ́wọ́ gbà lórí eléyìí ẹ rí i pé kò sí tó kàn mí pẹ̀lú ìjà tí ń ṣẹlẹ̀ o mo rọ ẹ̀yin ọmọ ìyá wa ní Markaz ni àtẹ̀yin ọmọ ìyá mi ní Ìlọrin mo rọ yín mo sì rọ prof kan dákun so ogun ẹni tẹ́ ti ń sáàbò sí ṣé prof ni wọ́n á ṣe Mudiru wọn á dákọ ní ṣé kíní kan nígbà tí wọ́n bá dákọ yẹn kí wọ́n tó mẹni tí wọ́n bá wí wọ́n sáàbò sí Yorùbá gbogbo wa gbogbo ẹni tí ń sọ bẹ́ẹ̀ alábòsí ni so àmì ẹja ṣe sùúrù lágbọ̀n eléyìí nítorí wá jẹ́ kí n wá sọ̀rọ̀ gangan síta ó mọ wá fẹ́ sọ yìí nítorí jẹ́ kí n jáde gangan ẹ bá ṣe bẹ́ẹ̀ ní jáde àwọn ọmọ kan ń bẹ prof tó yẹ pé ó lè padà kúrò níjà àwọn tí ń sọ tó padà á dìjà lọrin
ó kọ yín ni wọ́n sì wá gbé síbẹ̀ wọ́n lẹ́yìn lẹ́pìlẹ̀ rẹ̀ tó dẹ̀ mo fi ní kí bàbá prof kára kan ṣe sùúrù Ọlọ́run sàlẹ̀ fún ẹ̀mí gbogbo wọn. àwọn kan bẹ nìbàdàn tí wọ́n bá ti rí ẹni little opportunity báyìí wọ́n sì ṣe láti mọ̀ fi àtàkì lọ́rin mo sì tún sọ fáwọn àwọn èèyàn náà nìbàdàn náà gbogbo èèyàn àfáà wa nìbàdàn àwọn tí wọ́n mọ̀ lọ opportunity ìṣẹ̀lẹ̀ bóyá mo dúró mọ́ káàsì lọ́sàn kankan ẹni tó bá ní problem pẹ̀lú àfáà Jakmal bá àfáà Jakmal wí tó bá yẹ pé problem àfáà Jakmal ló ní ẹ kọjú ara yín tó bá wú àfáà Jakmal láti dá ìròyìn lóhùn àmọ́ kẹ́ ẹ máa fàfáà Jakmal lù àbí ìṣẹ̀lẹ̀ tására lọ́rin in general nígbà yín òun sì máa ń wọ́nu yín dákọ̀ ìwọ tó ń ṣe ìwọ náà mọ́ rẹ̀ dandan ní kọta sí Ìlọrin ni ṣe Ìlọrin ló fẹ́ mọ́ fi káàṣì cruise Ìlọrin ló fẹ́ mọ́ fi elevate ara rẹ̀ Ìlọrin ló fẹ́ mọ́ fi grow page rẹ̀ àbí kí ni nonsense yìí ẹ máa sọ̀rọ̀ ó sì máa sọ̀rọ̀ sí Ìlọrin ta ní ẹ́ kí ni máa ń ṣe yín ṣe ẹ̀sìn Ọlọ́run náà ni ṣe súnà náà lè yí tẹ̀ ń ṣe ẹ̀fẹ́ ẹ̀kọ́ Ọlọ́run ló gbé Ìlọrin síwájú Ọlọ́run ló gbé àwọn àfáà wa síwájú láti jẹ ẹ̀ta náà ní dòní kò sí ẹ̀mí ẹ̀ṣẹ̀ tàá ṣubú ìlú àbí kìíní kan ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ̀ máa náà là min makanati wa min sharafi aba'ina al-afadil àwọn bàbá wa yẹn sabaqati lahumul husna ẹ sì máa ṣàbòsí inú ìlú tó tún dáa jù wíwẹ́ ti dàrú yìí náà tó ẹ pé Ìlọrin náà ní ń dàrú jù Ìlọrin náà ní tún ṣe jù conference tí Sheikh Imran náà ń ṣe ẹ̀sùn ẹnìkan tí ń ṣe ilẹ̀ Yorùbá àtàǹfààní tí ń ṣe fáwọn èèyàn kì í sọ ọmọ Ìlọrin ni wọ́n ní gbogbo ìlú gbogbo state kò sí ẹni tó lè ṣe conference tí Sheikh Imran náà ṣe kò sí ẹni tó ti ṣe rí tó ń ṣe lọ́dọọdún yẹn gbogbo Nàìjíríà orí ṣe Sheikh Imran nìkan bí mufradi ṣé wọ́n yí sọ ọmọ Ìlọrin ni àwa Ìlọrin yìí náà ni ìkan ṣe tí ò da tí ò bẹ́sìn múnú àwọn àfáà wa á jáde á máa sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí ni alùsùnà jáde ń Sufi ó jáde ń kálukú mọ́ àmọ́ àwọn tí ó mọ̀ gbìjà náà àwa tún rí Ìlọrin tá dojúkọ àwọn bàbá tí wọ́n bí wa lọ́mọ èwo lẹ́yìn ṣe bẹ́ẹ̀ fáwọn ará Ìbàdàn yín Ìlọrin ọ̀ká wọn ń kéwò Ìlọrin òkìní kan ń kéwò bàbá kọ́ ẹnìkan kan bàbá lámúnígun tá a kọ́ ń kéwù ẹ múrù bàbá lágún wọn gbogbo Ìbàdàn yín tó sì mọ ta sí Ìbàdàn tó sì mọ ta sí Ìlọrin kí n pírọ́blẹ̀mù yín sígbà tá à ń dákẹ́ á sọ àwọn àfáà táwọn àfáà wa kọ́ kílẹ̀ míì táwọn bàbá wa kọ́ ń Ìbàdàn ẹnìkan ṣoṣo ní gbogbo ọmọ Ìlọrin tí Ìbàdàn kọ́ ń kéwù ẹ mú jáde kárí tó wá já àfáà ńláńlá tí Ìbàdàn kọ́ ń kéwù ẹ mú jáde kárí bó bá sọ̀rọ̀ mólúdì náà ẹ jáde ní ẹ tàn ring light ni ẹ máa sọ̀rọ̀ mólúdì ẹ máa sọ̀rọ̀ sáwọn bàbá wa bàbá lámúnígun ni ẹ náà 15 days tàbí 25 days òní wọ́n fi ṣe mólúdì táwọn agin ṣe ń lọrin tí wọ́n lùlù tí wọ́n ń jó wá sí tó ṣe dà fún bàbá lámúnígun ìyẹn alábòsí ẹ sì máa ta sí lọrin kí ló ń tẹ́ ń gbà tí lọrin àti táwa ń kọjú síra gbogbo ẹ̀ náà sì wá parí lásìkò yìí insha Allahu ta'ala so ìjà lọrin sí lọrin ẹ̀ ń benefit mẹ́ tó bá kàn wá náà ní nǹkan mi láwọn ẹran torí tó jẹ́ ń jáde gan lélẹ̀ mo ti máa ń sọ kò sílùú kan tèmi ò fẹ́ràn kò sílùú kan tí dáadáa wà mẹ́ta ní dáadáa wọn fún wọn àmọ́ kí ló dé tó yẹ pé gbogbo àwọn wáàsí tí wọ́n ti ń ta sí tẹ́ni yìí tí wọ́n ta sí lọrin àtàwọn tó tún rí bíi tiẹ̀ náà nílùú Ìbàdàn mẹ́ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi bíi kí ni problem yín pẹ̀lú Ìlọrin gbogbo ń tẹ́ ni wọ́n ń ṣe ní ìlú wa ṣé wọn ò ṣe ń bàdàn ni wá sí kí lè ṣe fún wọn Jákèmọ́lù lọ́dún o Jákèmọ́lù lóṣù o Jákèmọ́lù wájú o Jákèmọ́lù àwọn tí wọ́n ń ṣerú ẹ̀ ń bàdàn wá sí mi lò lè ṣe fún wọn. nkálukú padà kó àwọn dáadáa lu wọn jáde lásìkò yìí
ẹbí yín sì kọ́ ẹbí àwọn tí wọn ò dúró déédéé ńlọrin náà ni. A ní kì í ṣe pé ìmọ̀ nìkan làwọn bàbá wa fi ń já ṣáájú àti bẹ̀rù Ọlọ́run ní tí wọ́n fi gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ nu kì í ṣe mùjáràdù ìmọ̀ nìkan. bal sahaba ilmuhum taqwa wa zuhud wal ibada. ẹ mọ̀ rí wọn báyìí watara fi wujuhihim al ibada gba àwọn eléyìí olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n. àwọn bá wo jòkó ńlọrin wọ́n káàkiri ayé ni. ẹ bá ń dé Abẹ́òkúta ẹ bá àwọn àfáà lọrin ni. Ìbàdàn ń bẹ̀ ẹ bá àwọn tí wọ́n ṣe dáwà lọ́bẹ̀. Òṣogbo káàkiri. dáwà wo làwọn bá ti ń ṣe káàkiri báwọn. ẹ ládó àwọn àfáà lọrin lẹ́ẹ̀bà ń bẹ̀ tán jẹ́ àfáà gbà ń bẹ̀ wọ́n kọ́ wọn lọ ni wọ́n yé sọ́mọ lọrin wọ́n yé sọ́mọ adó ẹ lẹ́kìtì ẹ lọ́wọ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá jẹ́nìkan ò lè dé àwọn ni wọ́n ń débẹ̀. ẹ lọ rágbìjí ẹ lọ kírun ẹ lọ àgbà ẹ ládá ẹ lọ rọ̀ wúwọ̀ ẹ lọ níṣà tọ́pọ̀lọpọ̀ àwọn àbáwá kú síbẹ̀ àwọn àgbàlagbà táwọn èèyàn sọ ìrántí wọn mọ́ àwọn táwọn rìn káàkiri la mọ̀ pé àwọn àbáwá tún wà bí àwọn àbáwá tún wà bí táwọn máa dákan gbogbo wọn ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní mọ̀ tọ́mọ lọ́rin míì gan ọmọ. so ẹ̀yin tí ẹ máa ń pè wá ó tún ń sọ fún yín náà lásìkò yìí ẹ sọ fún àwọn tí wọ́n máa ń ná là tí wọ́n máa yọ sùkú ẹnu yóò sì máa generalize Ìlọrin wọn ọdún mélòó ni ẹ tọmọ ta sí àwọn bàbá àgbàlagbà ńlọrin àmọ́ kọ́ fún àwọn bàbá tí ìgbẹ́ tí ń bẹ́ ń di àwọn ò ní ṣe bẹ́ẹ̀ ni àní ṣe bẹ́ẹ̀ ẹ tí wọ́n bá ń bú bàbá rẹ̀ tó náà wá ń bú bàbá nítorí tí wọ́n ń yẹ̀yẹ́ rẹ̀ ó ti dẹlẹ́sẹ̀ méjì nù la yajrimannakum shan'anu qawmin ala an la ta'dilu. ìjọ mi ènìyàn ò ní gbà ṣùgbọ́n ìmọ̀ tọlọ́hun ò gbà bẹ́ẹ̀. so gbóǹtẹ̀ ń ṣe tẹ́ mọ yẹ̀yẹ́ àwọn kásẹ̀ wa náà ṣe gbọ́ àwọn mistake yìí náà ẹlòmíì lọ́ọ́ gbé bọ́ọ̀dù jáde gbogbo yín ẹ̀ ìsálùsùn náà ẹ níbẹ̀rù Ọlọ́run títúni sí náà lẹ́kọ̀ọ́ ẹni tó fẹ́ túni sí pẹ̀lú ahọ́n tó le ó yàtọ̀ fẹ́ni tó fẹ́ túni sí pẹ̀lú kó fẹ́ yẹ̀yẹ́ yàn. so ìyẹn rojọ́ eléyìí fún gbogbo yín náà gbogbo ẹ̀yin ayé tẹ̀ ń wò wá báyìí nísìn tẹ́wà ní àfa Kamilu bẹ̀rẹ̀ nǹkankan àwọn tí wọ́n èmi ò ní kéèyàn má ṣe correction fẹ́ni tó bá wù tí Ìlọrin kan bá ṣe nǹkan kan tí ọ̀dà nú ẹ̀sìn ẹ ṣe correction fún wọn bísímìhì àmọ́ kọ́ lọ fẹ́ túyàn sí kọ́ máa yẹ̀yẹ́ Ìlọrin mọ́ wọn náà nílùú o nílùú yín ọba sì jọyín lójú ọjọ́ àwa lójú àwọn àgbàlagbà tí wọ́n ti ṣiṣẹ́ rí yẹn abára àwọn kọ̀ọ̀kan tó máa ń ṣiṣẹ́ tí ọ̀dà lónìí kì í ṣe Ìlọrin nìkan ní í ṣe ó ṣe yẹ pé àwọn ni wọ́n pọ̀ mbẹ́ tọ́ra ní sàbòsí ní tiwa àwọn wèrè míì gan ti fìlú wọn lẹ̀ wọ́n máa fi Ìlọrin ṣe ibùgbé tí wọ́n fi ń saburú Ìlọrin ti gbẹ̀pàkúgbà gbogbo tí ò lè ṣẹlẹ̀ lánàá ní ṣẹlẹ̀ lónìí ńlọrin àwọn ọmọ kékèké tó yẹ kí wọ́n wà nílé kéwú kí wọ́n máa lọ kéwú sí gbogbo wọn ti dàáfà wọ́n lọ umura ní pẹ̀rẹ̀ wọ́n lọ ájì wọ́n á ya wèrè kalẹ̀ wọ́n bàlújẹ́ wọ́n bẹ̀sẹ̀ jẹ́ Ìlọrin yìí náà ni Ìlọrin yìí náà ni aina sadiqun aina al-mukhlisun àwọn olódodo dà tó kù láyé báyìí ẹ̀yin àfa àwọn ọgbọ̀n bàbá wa mẹ́jọ lọ ní ó bàjẹ́ mẹ́jọ lọ ní ó bàjẹ́ so ẹ jọ̀ọ́ torí tọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ jẹ́ olólùfẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ràn ẹ̀sìn ẹ kìlọ̀ fún àfa àtàwọn tó tún rí bíi tiẹ̀ náà ń bàdàn tí ó mọ tàlù lọrin torí pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ nìkan jà ṣé Ìlọrin gangan ní ló hẹ́ẹ̀tì àbáwọn yìí máa ń sọ ẹrù péré ní í ṣe ni tí ẹ máa ń bá mi sọ̀rọ̀ ẹ
tó bá ti hate Ìlọrin kọ́ tiẹ̀ wọ́n wulẹ̀ bá mi sọ̀rọ̀ mọ́ owó lọ́ọ́ bá ń fún mi mọ́ fún mi mọ́ mo yọ̀ǹda bọ̀bájọ́ rẹ̀ mi ọmọ pé òun fẹ́ràn mi wọ́n á pé Ìlọrin hatred rẹ̀ Ìlọrin bẹ lọ́dọ̀ tètè gbọ́ lónìí má pè mí mọ́ gan má pè mí mọ́ o ti gbọ́ ẹni ìlú tó bá wọlé ti wà tó bá ti hate pé Ìlọrin gẹ́gẹ́ ni o hate ìṣeré ogun bá ṣẹlẹ̀ Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ wájú ogun lẹ́tì bá mi sáfù alákọ̀ọ́kọ́ ni wà tí mo defend ìlú mi ìlú tó ṣe gbogbo ilẹ̀ Yorùbá yìí ṣàyàfi ó ṣe gbogbo ilẹ̀ Yorùbá lórí ó ṣe gbogbo ilẹ̀ Yorùbá lórí lúkọ̀ kan ní ma ní challenges tiẹ̀ a lè ní challenges nípa ẹ̀sìn lónìí gbogbo ó sì padà síbi ó ti bẹ̀rẹ̀ kullu shay'in yarju ila asli law kana hadha at-ta'biru haqqan sayarju Ìlọrin bi idhnillahi ta'ala ila aslihi torí ìpìlẹ̀ Ìlọrin ní kí wọ́n máa sòdodo ìpìlẹ̀ ọ̀rọ̀ ní kí wọ́n jẹ́lẹ́sìn Ọlọ́run so kẹ́nìkan á torí yín kọ́ máa tàwọn èèyàn kó ń ṣe súnà wèrè bí wọ́n torí dátà àbélò tán fún ẹ so àbí kọ́ máa hélì rẹ pé dátà ìjọ ń bá káàkiri yẹn ṣe súnà lu rẹ wọ́n ṣe súnà lu wa fìlú wálẹ̀ pẹ̀lú tí ń ṣe kọ̀ọ̀kan rán lu yín ìlú yín ni wọ́n máa rán fìlú ti wálẹ̀ so kí ni àlálùkù wa kí ni wájibun kìfáì ni wájibù kìfáì ni lẹ́sẹ̀ wájibù ayé ní tá ń ránṣẹ́ tá ń bẹ̀ ọ́ tí wọ́n máa ń sa ìdá nílọrin Ọlọ́run bí ọ léèrè ni ẹ̀bọ́n láwọn kò sáwọn àfáà tí wọ́n sì ń bẹ́ kí n tiẹ̀ àwa sọ̀rọ̀ tàìwò ọmọ pọ́n ilé àfáà yín lé ọmọ pọ́n àwọn ọmọ àfáà yín lé ọmọ pọ́n ìlú yín lé bí ìgbà tó jẹ pé kí ni wọ́n ń ṣe ńlọrin tó yẹ pé wọ́n ṣe mẹ́wàá rẹ̀ nígbàdàn gbogbo ẹni mo fi wí sọ̀kan ẹyọ kan tí wọ́n ń ṣe ńlọrin láì dá tí ì ní mú mẹ́wàá rẹ̀ wá ìta gbangba ni wọ́n ti máa gbégún bàdàn dísìn wá sí kí n lẹ sí sígbà tí wọ́n gbé olólù jáde wá sí wo ni wọ́n ìgbé jáde láti ṣe fáwọn olólù wọ́n máa láwọn kan lọ da mi kíní kan síbi odò kan tí èso inú Ìlọrin tó jẹ́yìn ìlú ẹ wà múra wọ́n ṣe bọ́n lọrin wọ́n ṣe kíní ẹran tìlú yín aláìní kan ti gbogbo salamu alaykum wa rahmatulahi wa barakatu mo tún eléyìí ìtọ́jẹ́ ń jáde gangan eléyìí tẹ́ńkì ẹ̀rọ àwọn prof wa kádàkùn tó lè tọ́lọ́hún kí n dẹ̀ ra àwọn ọmọ ìyá wa náà àfáàjà kúmọ̀lù dákùnjó tó prof ẹsẹ̀ ni yẹ̀yẹ́ o prof ẹsẹ̀ ni dẹ̀ndẹ̀lẹ̀ o àwọn àtàwọn mùdírù tó bá jẹ́ páwọn ni wọ́n yanjú rẹ̀ láàrin ara wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀léra wọn káàkiri wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yínra wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣàǹfààní fún ara wọn ó sì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn akéwì náà wọ́n ń dá wa lálẹ́ ẹ máa ta sí àwọn bàbá ń bàbá ẹ̀yin náà lẹ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa ta sí àwọn bàbá ń bàbá ẹ bá ta àwọn náà ta padà wọ́n máa bú ṣe ká dáwọn yóò máa dùn wá táwọn tájọ́ máa lọ́rin táàsì nílé sọ̀rọ̀ tòun ti bẹ́ẹ̀ ẹ lọ wọ àwọn ọmọ òwò yẹn gbogbo àwọn ọmọ ọ̀dọ́ òwò yẹn ẹ gbogbo rọ̀ tẹ́ǹsọ̀ wà láì wọ́n sọ́rù rẹ̀ padà sí ṣe ká dáwọn wọ́n sì fẹnu gbogbo ọmọ òwò láwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ àwọn ìsìláhí wọ́n sọ ọ̀rọ̀ padà sí lọ́rin ẹ lọ wò wọ́n àwọn ọmọlúwàbí àhàràr àwọn ọmọlúwàbí yẹnyẹn òun làwọn ọ̀dọ́ òwò yẹn àwọn ọ̀dọ́ òwò táfẹ́ ní kí problem àwọn lọ́yẹ̀ ká máa support àwọn gẹ́gẹ́ ọ̀sọ̀rọ̀ wà lọ́wọ́ àìjákì ẹ̀ ò ní kàn sí wọ́n lọ wáṣẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.